Mo kí gbogbo yín ará mi níbikíbi tí ẹ̀ ń tẹ́ wò mí. Mo kọ́ ọmọdé, mo kágbàlagbà. Mo kí gbogbo yín mọ̀ mi. Mo kí gbogbo yín bàbá mi o. Mo dẹ̀ kí gbogbo yín ọ̀rẹ́ mi náà. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tí ẹ̀ ń fi wò mí bí iye, ojú náà mi á fọ́. Etí tí ẹ̀ ń fi gbọ́ mi, etí náà mi á di. Mo kí yín nílé, mo mọ̀ kí yín lóko. Mo kí yín lájò. Lágbára Ọlọ́run Elédùmarè, ìmí àṣẹṣe. Ń wo. Ìyá Kẹsẹ́ẹ̀tì, ìyá àjàrà bùkà ni. Yorùbá ní tí wọ́n bá ti ẹ̀ràn ni níṣẹ́ ẹrú èèyàn máa ń fi tọmọ jẹ. Ọ̀kọ̀lọ́mọ mo ní mo rí nǹkan kan tó ń ṣẹlẹ̀ báyìí lórí afẹ́fẹ́ o ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Rántí ọjọ́ ìfàyàlù àyà ìwọ àti ìyàwó ẹ̀, ẹ̀bẹ̀ ni kò máa bẹ̀. Kò sí bí ẹ ṣe máa dá ẹjọ́ yìí tẹ́ ẹ̀ ní bú Alhaji Kudi, kò dẹ̀ ti sí bí ẹ ṣe máa sọ̀rọ̀ yìí tẹ́ ẹ̀ ní bú Ọ̀kanlọ́mọ. Kudi náà fúnra rẹ̀ òun náà calculate láti dí pẹ̀lú Ọ̀kanlọ́mọ. Ìgbà tí mo kọ́kọ́ gbọ́ voice note yẹn tí mo rí pé wọ́n dà sí amúníà, Alhaji Kudi ṣé Kudi ló rán àwọn èèyàn síta ni pé kán máa ṣe show yìí ni. Bọ̀ Alhaji Kudi ló ń kọ́ ló rán yàn síta. Orí lánàá èmi àti Alhaji Kudi náà sọ̀rọ̀. Alhaji Ọ̀kanlọ́mọ ó ní ìdí nǹkan lọ́wọ́ Alhaji Kudi. Alhaji Kudi ó ní òun ò ṣe mọ́ nítorí ó bìlí pé bóyá nǹkan tó ń wá lọ́dọ̀ tiẹ̀ òun ò rí. Alhaji Ọ̀kanlọ́mọ ti jẹ̀bi ìyàwó ẹ̀ pẹ̀lú wà tó wù. Tẹ́ bá máa fún ìyàwó ẹ̀ lẹ́bi, ẹ máa ní òkè ìwọ náà bẹ́ fún làbàtà ó yọ̀ bẹ́ tí. Ntójú ẹ rí lójú ẹ, ohun tójú wá lójú rí, òun lẹ máa sọ fún Kudi. Torí Kudi náà jókòó síbẹ̀ látọjọ́ yìí. O gbégbésẹ̀, o lọ, o ní wọ́n lù ẹ́ lákọ̀ọ́kọ́, ó gbé ẹ lẹ́lẹ́kejì, ó forí ẹ lẹ́lẹ́kẹta, o jókòó síbẹ̀, o lọ. Ológbowó lọ́wọ́ ẹ, ó gba kinní kan lọ́wọ́ ẹ, ó jókòó síbẹ̀, o lọ. O dúró dìgbà tó fẹ́ gbọdún mẹ́wàá. Bọ̀ nínú situation eléyìí, fídíò ti wà ńlẹ̀. Ìyàwó ló sọ wípé wọ́n abuse òun. Àwọn social worker wọ́n ti gbọ́ sí. Ó máa hard fún èyí ọkọ fún èyí ọkùnrin yẹn Alhaji Ọ̀kanlọ́mọ láti gbé ìwé wọlé gba ọdún mẹ́wàá. Orí gbogbo yìí tẹ́ bá ń support Alhaji Ọ̀kanlọ́mọ. Ó yẹ kẹ́ ẹ mọ̀ n tó ṣẹlẹ̀, kẹ́ ẹ mọ̀ fún, kẹ́ jẹ́ kó rí yín pé kẹ́ lọ kúlúkúlú temper. Kì í ṣe pé ẹ jáde síta, ẹ mọ̀ gbé Kudi ṣépè. Ẹ ò ní gbé Kudi ṣépè. Ẹ máa sọ fún Alhaji Ọ̀kanlọ́mọ kó wá ṣe public apology fún Kudi ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbèjà Ọ̀kanlọ́mọ tẹ́ ń lẹ́nu bẹ́ẹ̀ tẹ́ ń ṣe kiri yẹn. Tẹ́ bá fẹ́ rán Alhaji Ọ̀kanlọ́mọ, go and talk to him. A fẹ́ rí public apology. Lẹ́yìn tó bá ṣe public apology tán, tó sọ́bà kìí ṣe tó máa sọ tí wà fọ́nbù o, tí wà tún máa pòwe, tó máa dọ̀rọ̀ rú o, because àwọn èèyàn máa bàjẹ́ kíní yẹn. Fọ́nrán mo tó mú wá sí etí gbọ́ yín bẹ́ẹ̀ nípa ọ̀rọ̀ Alhaji Ọ̀kanlọ́mọ àti ìyàwó rẹ̀, nípa àwọn èlò lórí rẹ̀ náà láyé ká tó mú wá sí etí gbọ́ yín. Nígbà gbogbo yín olólùfẹ́ rẹ̀, gbogbo yín ọmọ Nàìjíríà, èèmọ̀ sí wọn ènìyàn mọ̀ lè fi kọ́gbọ́n. Èsì bí ọgbọ́n, èsì bí èèyàn ti yè kọ́gbọ́n. Ṣé mo yóò wé hàn bàbá rí a? Ó yí òwe bàbá rí a yìí, wọ́n bá mọ̀ jù ní ló mọ̀ lè jù nínú. Ìjẹsà yìí yeye Kudi ọmọ rẹ̀ mọ̀ gbọ́n. Ó yí kí ọmọ mọ̀ ti kú kí àpọ̀mọ̀ bẹ́ẹ̀ ṣàgọ̀. Ìwọ fọ́nrán mo mọ̀ mú wá sí etí gbọ́ yín, ọ̀rọ̀ mọ̀mọ̀ kọ́nú rẹ̀ fọ́nrán mọ̀mọ̀ kọ́ ni lọ́gbọ̀n. Ìwọ gbogbo yín omidan, yín ọ̀dọ́ tètè márì àti yín tètè wà lé ọkọ yín adélébọ̀ yín wà níbẹ̀. Ìyá kí n wá gbọ́ ya ọ̀rọ̀, kí n wá gbọ́ yeye ọ̀rọ̀ kì í sínú fọ́nrán. Torí èsì bí ènìyàn mọ̀ tí lè kọ́gbọ́n. Kódà oríṣiríṣi àṣírí ló wà nínú fọ́nrán. Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà yín ọmọ Nàìjíríà. Gbogbo ìwà tó yẹ kí ènìyàn àwò, gbogbo ìyẹn tí ń wà lé ọkọ. Ibi tí mo ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi, mo máa bẹ̀rẹ̀ lọ́tọ̀dọ̀ Ìyá Kẹsẹ́ẹ̀tì. Ìyá Kẹsẹ́ẹ̀tì, ìyá àjàrà bùkà ni. Yorùbá ní tí wọ́n bá ti ẹ̀ràn ni níṣẹ́ ẹrú èèyàn máa ń fi tọmọ jẹ. Samuel Johnson wọ́n ní madam we pay you won't see anything. Mo ń wòye ni adájọ́ àgbà ni mí, kì í ṣe tọ́jú orí, òye làgbà ń wò. Ẹ má ní mo pè wé wájú yín. Ìyá Kẹsẹ́ẹ̀tì ò kì í ṣe abiyamọ rárá, gbogbo ẹnu ni mo fi sọ.
torí tí ìyá Kèsẹ́ẹ̀tì bá jí àbí ọmọ ni kò sí bẹ́ẹ̀ ṣe lè lẹ́ẹ̀ fẹ́ràn Alhaji Ọ̀kanlọ́mọ tó. Mi ò bú PNP, ta ló sọ wọ́n ní why do you start with PNP? Mi ò bú PNP, mi ò bú wọn, ẹ gbọ́ show mi. Mi ò bẹ̀rẹ̀ pẹ̀lú PNP. PNP ń ṣiṣẹ́ wọn ni. Tí ìyá Kèsẹ́ẹ̀tì bá jábí ọmọ, ọ̀rọ̀ abíyọmọ ló yẹ kó jáde lẹ́nu wọn láàrin ènìyàn méjì tẹ́ ẹ ti mọ̀ pọ̀ dáadáa tẹ́lẹ̀. Ẹ wá jáde síta àwọn ọ̀rọ̀ tẹ́ wá sọ, ẹ wá sọ bẹ́ẹ̀ pé ẹjọ́ sùn ẹjọ́ ń jí tó bá tiẹ̀ wá gún yín níṣẹ́ tó wá da nǹkan lẹ̀ fún yín tó dá lé yín lọ́wọ́ kí pé kẹ́ ẹ jáde màmá àgbàlagbà ni yín ó yẹ kẹ́ ẹ lè sọ làákàyè kalẹ̀ kẹ́ ẹ jáde kẹ́ ẹ pẹ̀tù kẹ́ ẹ sọ̀rọ̀ àlàáfíà kẹ́ ẹ sọ̀rọ̀ ọ̀tùnú. Ṣó tẹ́ ṣe yẹn show of shame ni pẹ̀lú ọjọ́ orí yín ibi tó mọ bí tẹ́ ẹ dàgbà dé yẹn ẹ ṣe dáadáa ó yẹ kẹ́ ẹ balance equation yẹn ni gbogbo tẹ́ ẹ gbé jáde yẹn ní ìdí ní ìgbà tí mo wo tíṣò ìjáde mo pe Alhaji Ọ̀kanlọ́mọ mo ní Alhaji Ọ̀kanlọ́mọ mo ní mo rí nǹkan kan tó ń ṣẹlẹ̀ báyìí lórí afẹ́fẹ́ o gbọ́dọ̀ sọ̀rọ̀ rántí ọjọ́ ìfàyàlù àyà ìwọ àti ìyàwó ẹ̀ ẹ̀bẹ̀ ni kó máa bẹ̀ wá bí ọ̀rọ̀ yẹn ṣe máa parí ẹ̀bẹ̀ ni kó máa bẹ̀ rántí ọjọ́ kan tí ẹ ti jọ sọ I love you too síra yín lọ wá bó ṣe máa wá àlàáfíà má jáde síta wá sọ̀rọ̀ ìyàwó ẹ láì dá lórí afẹ́fẹ́ ẹ̀bẹ̀ lọ wá bọ́rọ̀ ṣe máa níyànjú tèmi nìyẹn mo sọ bẹ́ẹ̀ fún òun náà ní voice note ni ó lè play ẹ̀. Nítorí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó ni èmi ò kí ń parọ́ àwọn méjèèjì jẹ̀bi ara wọn ṣé ẹ rí Alhaja Kudi ẹ ò tẹ́ kò sí bí ẹ ṣe máa dá ẹjọ́ yìí tẹ́ ẹ̀ ní bú Alhaja Kudi kò dẹ̀ ti sí bí ẹ ṣe máa sọ̀rọ̀ yìí tẹ́ ẹ̀ ní bú Ọ̀kanlọ́mọ àfẹni tó bá fẹ́ ṣàbòsí nínú àwọn méjèèjì ọ̀rọ̀ Alhaja Kudi ẹni bẹ́fọ̀n lábàtà ni tó yọ̀bẹ tì í so dédé jábọ́ bẹ̀ ni ẹnìkan ló pa síbẹ̀ kó tó débẹ̀ kó tó mọ̀ ọkún kò sí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ àwọn èèyàn padà máa kò sí kọ́ máa bú Alhaja Kudi ṣe bí ebéyàwó Ọ̀kanlọ́mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Alhaji Ọ̀kanlọ́mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìwọ ti gba Ọ̀kanlọ́mọ lọ́wọ́ ẹ̀ abẹ́ ti gbàgbé sórí yẹn ni ó kú wà lórí afẹ́fẹ́ gbà náà ìyẹn Bọ́lá ó lójú tí Bọ́lá náà tó fojú wí ìgbà náà ìgbà tó lóun dẹ̀ wá ṣe tí wà àti Alhaji Ọ̀kanlọ́mọ náà tẹ́ lóun dẹ̀ wá sọ pé kẹ́ tí wá máa fẹ́ra yín torí tá bá sọ̀rọ̀ Alhaja Kudi lọ òun náà a sọ pé nígbà tó òun náà wà vulnerable ni ẹni tó ń wá nǹkan ìwákúwà ni ó mọ wà kọ́lọ́run aláàánú kó jọ kó bá ṣíjú àánú wo Angel Johnson God bless you long time kọ́lọ́run Elédùmarè Adeodun the ultimate how are you kọ́lọ́run Elédùmarè
kó bá mi ṣíjú àánú wo Alájà Ọ̀kanlọ́mọ kó náà kó bá mi sọ́dọ̀ lọ́mọ láyé. Ká pé n tó ń wá ló tì í dọ́dọ̀ ló jẹ́ kó sọ yẹ́sì fún Ọ̀kanlọ́mọ. Òun náà ti wá gbàgbé wípé òun nìkan kọ́ lòun wá nǹkan. Ọ̀kanlọ́mọ náà ń wáwé. Òun ló mú kó náà sọ wípé I want to marry you. Obìnrin tó fẹ́ dọlọ́mọ láyé. Òun náà àdójúkọ tó ní ló jẹ́ kó òun ló jẹ́ kó náà sọ pé yes mo ti agree I have accepted o. So àwọn méjèèjì ló ń wá nǹkan. Wọ́n jọ target ara wọn ni. Ṣùgbọ́n ṣé wá mọ mistake tí Aláàjì Ọ̀kanlọ́mọ wá ṣe. Ó yẹ kó dúró tán. Àkọ́kọ́ èmi fẹ́ kí ọkùnrin ó mọ ṣíwọ́ sókè kó mọ na obìnrin. Èmi ò fẹ́. Kí ọkùnrin ṣíwọ́ sókè kó na obìnrin. Mo kick against it. Ìyẹn wà bẹ́ẹ̀. Mi ò dẹ̀ kí n fẹ́ kí ọkùnrin kó máa accept family ìyàwó tó bá fẹ́ràn mi wà á fẹ́ràn mi tán. If you love me, you will love my dog. Maybe ẹ wà àwọn àgbàlagbà sọ pé obìnrin tá a bá fẹ́ràn lọ́mọ ẹ wò mí tó bá fẹ́ràn mi wà á fẹ́ mi tán bí mo ṣe rí. Wà á fẹ́ mi tán. But gbogbo story wá ń jáde ó lé ìyá mi síta ó lóun ò fẹ́ rí ìyá mi ṣé na today. Ṣé rí àwọn nǹkan kan wà nínú ìgbéyàwó tó jẹ́ pé n tó ò bá ti ní gbà ní olówó wà á kọ̀ láti tálíkà. Àwọn kan sọ wípé Ọ̀kanlọ́mọ ó ń fògùn ó ń fowó gbògùn lọ́wọ́ ẹ̀ immediately mo ń sọ fún ọ pé kò possible, it is a lie. Orí àwọn obìnrin ò kí ń pé tá bá ti bìlí parí nǹkan tá ń wá. And there are some women tó jẹ́ pé tí wọ́n bá ti rí ọkùnrin báyìí wọ́n wá máa tò bòròbòrò. I have 20 kìíní kan, I have 2 houses, mo ní oye báyìí nínú àkáǹtì mi, mo ní kìíní kan, mo ní fish pond, mo ní gas station ní Naija, mo ní kìíní kan. Wọ́n ti bìlí pé táwọn bá sọ pé àwọn ní nǹkan àwọn fẹ́ fi entire wọ́n máa fi hold ọkùnrin yẹn down. You can't hold a guy down because of properties. Instead of kó believe pé bóyá ọ̀rọ̀ tó ń sọ yẹn ó máa hold ọkùnrin yẹn down, ó máa jẹ́ kẹ́ni yẹn target rẹ̀. Kò sí pé wọ́n fi owó gba nǹkan kan. Ìfẹ́ ni na love. Obìnrin máa ń love blindly. So kì í sọ̀rọ̀ ògùn kankan mẹ́. Love ní kẹ̀kẹ́ ká kọ́kọ́ concentrate bẹ́ẹ̀ lọ. Ṣé rí gbogbo ọkùnrin àtìyàwó ọkọ àtìyàwó ń jà yẹn story máa ń wọ oríṣiríṣi. Obìnrin ọkọ àtìyàwó ń jà bẹ́ẹ̀ àwọn abusive marriage wà lóríṣiríṣi, gbogbo ẹ̀ lóríṣiríṣi ó wà lọ́kùnrin lórí obìnrin á sọ ti ọkùnrin á sọ ti ẹ̀ bla 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 bla. Ṣé rí gbogbo tẹ́ fi ń gbọ́ ariwo tó wà nílẹ̀ ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ 10 years green card tó wà lọ́wọ́ Ọ̀kanlọ́mọ ọdún 2 ni. Ó yẹ pé Ọ̀kanlọ́mọ lọ gba 10 years ní April kó lọ fún interview ní April 5. Gbogbo voice note gbogbo nǹkan tẹ́ ẹ̀ rí yẹn ó ti ṣẹlẹ̀ láti last year. Láti last year ṣé bí last year October so ó ti ṣẹlẹ̀ gbogbo voice note tẹ́ ẹ̀ rí yẹn. Kúdí náà fúnra rẹ̀ òun náà calculate láti dí pẹ̀lú Ọ̀kanlọ́mọ.
so 50-50 ni. Alhaji Ọ̀kanlọ́mọ according to ẹjọ́ tí Kúdírò gbogbo àwọn kíní tẹ̀rí yẹn pé ó fìyà jẹ, kò treat ẹ̀ dáadáa, kò treat ẹ̀ nicely. Òun náà dẹ̀ rò pé kí ni nǹkan tóun máa ṣe tóun náà máa fi dí pẹ̀lú Ọ̀kanlọ́mọ. Ó dúró de Ọ̀kanlọ́mọ ní February 5 ọjọ́ interview. Ìgbà tó di January ending, Alhaja Kudi kúrò nílé. Kì í ṣe pé wọ́n jà lọ́jọ́ tó kúrò nílé o. Àjọ target gbogbo bó ṣe rí target ni o, pé èmi náà dí pẹ̀lú ẹ̀. Tí ó dẹ̀ sí big deal ńbẹ̀. Tó ní wọ́n jọ ń gbá géèmù fúnra wọn ni. Alhaji Ọ̀kanlọ́mọ bẹ́ẹ̀ according to àwọn nǹkan tí mo gbọ́. Alhaji Ọ̀kanlọ́mọ kọ́ ló rojọ́ ilé fún mi according to gbogbo tí mo gbọ́ káàkiri àtàwọn tó ń pè mí dá sí ni. Wọ́n jọ gbá géèmù fúnra wọn. Ọwọ́ kan wá dùn kan jura lọ. Yorùbá sọ wípé àkọ́dá oró ni kò dàbí àdàgbẹ́yìn. Ó fìyà jẹ ní treat ni bla bla bla. Owó kan wà, àwọn owó kan wà. Woman yẹn insist lórí $20,000 kan tó wà lọ́wọ́ Alhaji Ọ̀kanlọ́mọ kó máa gba owó yẹn ni. Nínú tí ìgbéyàwó bá ń dùn, a ti mọ̀ pé àwọn ọkọ wa ayáwó má san ni wọ́n. Owó àyà àsan ló pọ̀ jù láàrin ọkọ àti ìyàwó tó máa ń wáyé. Bó tó bá ti di wípé ìyàwó ti wá insist àbọ́kọ ti insist owó yìí mo fẹ́ gbà tipátipá, ìfẹ́ yẹn ti ń lọ nìyẹn. Ìgbà tí mo kọ́kọ́ gbọ́ voice note yẹn tí mo rí pé wọ́n dà sí amúníà ṣálájà kù ṣé Kúdí ló rán àwọn èèyàn síta ni pé kán máa ṣe show yìí ni. Bọ̀ Alhaja Kúdí lòun kọ́ lòun rán yàn síta. Orí lánàá èmi àti Alhaja Kúdí náà sọ̀rọ̀. Ẹnìkan gbé sórí ẹnìkan pè mí mo fọ́n àwọn méjì wà lórí kọ́ àti mo máa dáhùn òun Kúdí wà Alhaja Kúdí wà ń bí mo ní èmi àti Kúdí Alhaja Kúdí Ọ̀kanlọ́mọ àbí immediately mo bẹ̀rẹ̀ sí kí fún mi kí ló dé tẹ́ pé family ẹjọ́ yín wá sórí social media èyí náà wá ń ràn blogger níṣẹ́ ṣé yóò mọ̀ wípé ẹni tó bá lójú sí ni ẹ̀yin ò mọ̀ pé kò sí ni tẹ́ bá ti rán blogger ṣe tẹ́ bá da tẹ́lẹ̀ dẹ̀ ní síta kẹ́kọ́ máa bá yín sọ̀rọ̀ sọ́kọ́ máa bá yín bu àṣírí lélẹ̀ ẹ̀kọ́ síta òun náà máa kó àwọn tíìmù ẹ̀ jáde lẹ̀ báwọn kan bá ti ń bu yín gbàásgbò síbí wọ́n máa bú òun náà gbàásgbò bẹ́ẹ̀ tí méjì ló máa padà wá mo níṣẹ́ yìí ò mọ̀ ni wọ́n lẹ́mi ò láìkí irú kíní kan irú kíní tẹ́ bá máa lọ you can go in peace mo ní àti pé kílẹ̀ bẹ́ẹ̀ ṣe la ojú yín kalẹ̀ kẹ́ ẹ sápẹ́kùnrin yín ṣe báyìí fún yín ṣe báyìí fún yín ṣe báyìí fún yín kílẹ̀ la ojú yín kalẹ̀ sílẹ̀ tẹ́ ẹ jókòó sílẹ̀ látọjọ́ ìsìn mo wá bínú sí Alhaja Kúdí mo ní ṣé ilẹ̀ lọ ń da kání káwọn èèyàn máa ṣiṣẹ́ kọ́ máa jáde kọ́ máa ṣe báyìí wọ́n máa yẹ dẹ̀ búra gbogbo tó ní ló fi búra pò ń kọ́ kódà tọ́rọ̀ bá rí bó ṣe rí Alhaji Ọ̀kanlọ́mọ ó ní ìdí nǹkan lọ́wọ́ Alhaja Kúdí Alhaja Kúdí ó ní òun ò ṣe mọ́ nítorí ó bìlí pé bóyá nǹkan tó ń wá lọ́dọ̀ tiẹ̀ òun ò rí Alhaji Ọ̀kanlọ́mọ a dẹ̀ ń gbọ́ pé wọ́n ló ti padà sọ́dọ̀ ìyàwó wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn níbi tọ́rọ̀ dé dúró yìí àti gbogbo fídíò tá a rí níta èmi ò bá rọ pé àwọn igun Alhaji Ọ̀kanlọ́mọ ẹ gbìyànjú kẹ́ ẹ bẹ igun Alhaja Kúdí ti family ṣé rí
èyí tí wọ́n sẹ́ni sí alájà ìyá Kèsẹ́ẹ̀tì yẹn sáìdì ọ̀kan lọ́rọ̀ ló ti jáde sí ìyá Kèsẹ́ẹ̀tì ẹ gbàgbé ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi fi pé alájà Kúdí òun ló gbé títí àwọn orí mi ò kíníkan fún òun ló gbé jáde but later mo ń gbọ́ wípé wọ́n ní group kan wà pé bóyá wọ́n ní last man standing àbí nǹkan pé bẹ́ẹ̀ ni wọ́n ní àkọlọmọ jù sí wọ́n ní from there ló ti leak out sí ọ̀dọ̀ àwọn group kíníkan lọ́yà Adébọ̀wálé kan àbí nǹkan kan from there ló ti wá leak out I don't know how far it's true ló ti dọ́dọ̀ àwọn igun tí wọ́n ń gbé káàkiri bla 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 I don't know how far it's true. But the way tí Ìyá Kèsẹ́ẹ̀tì tó fi handle títí ẹ̀ àtàwọn picture nǹkan tó ń kó jáde yẹn ọ̀dọ̀ àwọn Alhaji Ọ̀kanlọ́mọ ló ti get information tó ló yẹn which is very bad. Tá bá ní kéèyàn kan dákẹ́ tá bá ní ẹ dákẹ́ má sọ̀rọ̀ èèyàn tún wá gbọ́dọ̀ máa lo ẹnìkan pé kó máa speak on his behalf tá bá fẹ́ ká àlàáfíà jọba. Àti wípé ẹ̀yin tẹ́ mọ̀ wípé wọ́n ní no I'm one of the last man standing group èmi ò kú mẹ́rin tó ń jẹ́ bẹ́ẹ̀ àbáná information tí àwọn tó fún wa ní information náà ló ń sọ bẹ́ẹ̀ wọ́n níbẹ̀ náà jù sí ṣé wọ́n jù sí group yẹn lóòótọ́ tí wọ́n bá ti jù sí group yẹn jù ẹ jẹ́ kí n mọ̀ God bless you jàre ẹ̀yin tẹ́ bá mi sọ pé I'm one of the last man standing ẹ jẹ́ kí n mọ̀ ní táwa gbọ́ nìyẹn but gbogbo bí Ìyá Kèsẹ́ẹ̀tì ṣe sọ yẹn ẹ rí i pé wọ́n dà fún ni ó dẹ̀ wrong ṣó tán wọ́n ní kò dẹ̀ sẹ́ndẹ̀ wáyé tán fi wá ń parọ́ so definitely mo sọ èmi mi ṣe pé bí mo ṣe down bí mo ṣe kọ́kọ́ bí mo ṣe pé Alájà Kúdí kìnnìkan immediately mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé mo ní power of voice mo ti jẹ jáde ta ló sẹ́ndẹ̀ síta mo ní wọ́n gbéṣẹ́ yẹn wá fún èmi ni wọ́n kọ́kọ́ gbé wá fún mo nílò mi ò lè gbé wẹ̀ síta kí lè tí mi ṣe kí ṣe pé bóyá inú mi dùn pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ adájọ́ àgbà ni mi ní kọ́kọ́ máa gbé nǹkan báyẹn síta because ọ̀rọ̀ ọkọ àti ìyàwó tó bá padà parí ẹ̀ orí olú ẹ̀ ló máa fi padà wọ́n máa fi bẹ̀rẹ̀ tó máa padà gbélé lórí ìgbà tó bá gbéra wọn wá tẹ́lẹ̀ bí bàbá wọn gbé o tó máa wá fàáfàá tari pé òkè kíní yìí wọn ò lè oníkàgbé fẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ tó yàgò bá tiẹ̀ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ jẹ́ kó lọ pẹ̀lú ayọ̀ àtàlàfíà níbi tọ́rọ̀ òde dúró yìí Alhaji Ọ̀kanlọ́mọ sì ní ìdí kan lọ́dọ̀ Alájà Kúdí báwo ni ẹ bá ṣe sọ wípé ẹ̀yin nǹkan tó ń sọ bẹ́ẹ̀ nìyẹn ẹ̀yin tẹ́ mọ̀ Alhaji Ọ̀kanlọ́mọ ti jẹ̀bi ìyàwó ẹ̀ pẹ̀lú wà tó wù tẹ́ bá máa fún ìyàwó ẹ̀ lẹ́bi ẹ máa ní òkè ìwọ náà bẹ́ fún làbàtà oyọ̀ bẹ́ẹ̀ tí ń tójú ẹ̀ rí lójú ẹ̀ ń tójú wá lójú rí òun lẹ máa sọ fún Kúdí torí Kúdí náà jókòó síbẹ̀ látọjọ́ yìí o ò gbégbèsè o ò lọ o ní wọ́n lù ẹ̀ lákọ̀ọ́kọ́ ó gbé ẹ lẹ́lẹ́kejì ó forí ẹ̀ lẹ́lẹ́kẹta o jókòó síbẹ̀ o ò lọ ológbowó lọ́wọ́ ẹ ó gba kinní kan lọ́wọ́ ẹ ó jókòó síbẹ̀ o ò lọ ó dúró dìgbà tó fẹ́ gbọdún 10 ìyẹn ni wípé ìwọ náà ti dí pẹ̀lú nǹkan tó ṣe fẹ́ o ti dí pẹ̀lú ẹ̀ o ti dí pẹ̀lú ẹ̀ nìyẹn ibi tọ́rọ̀ dé dúró báyìí ìtí mo fi bú Ìyá Kèsẹ́ẹ̀tì rẹ o Ìyá Kèsẹ́ẹ̀tì ó yẹ kí màmá ní àròjinlẹ̀ wípé Ọ̀kanlọ́mọ sì ní nǹkan ṣe ó sì ní nǹkan gbà lọ́wọ́ Alájà Kúdí ṣé ẹ rí tó bá jẹ́ wípé l'Amẹ́ríkà yìí tó bá jẹ́ pé ìgbéyàwó wọn tí kìí ṣe wípé bóyá fídíò kan ti wà níta àbí evidence kan ti wà níta pé wọ́n lura wọn wọ́n fọ́ra wọn lórí ó abuse mi wọn pọ̀lọ́pàá tí ò sí ń bẹ̀ against Ọ̀kanlọ́mọ tó jẹ́ wípé ìyàwó ló abuse ẹ̀ tí ọkọ wá ń pọlọ́pàá pé ìyàwó tí mo fẹ́ tó jẹ́ citizen ó ń fìyà jẹ mí ó ń abuse mi ẹ wò with or without ìyàwó yẹn ọkùnrin yẹn á gbèwé wọlé á gba ọdún 10 ẹ̀ blue black ṣé báwo àbí kí ló máa ń pè nǹkan tó ló máa fi ń gbà yẹn náà yìí tí tó máa ń ṣe ó ní tó máa fi gbà ó máa gba ọdún 10 ẹ̀ with or without obìnrin yẹn bọ̀ nínú situation eléyìí fídíò ti wà ńlẹ̀ ìyàwó ló sọ wípé wọ́n abuse òun àwọn social worker wọ́n ti gbọ́ sí ó máa hard fún ìyàwó ó máa hard Vawa ada fún yín
mọ́mí Olúwabùnmi so Vawa ó máa hard mọ́mí Ọmọlọ́lá Jones ṣé Vawa ni àbí Vawa ó lè pé Vawa ni ó máa hard fún èyí ọkọ fún èyí ọkùnrin yẹn Alhaji Ọ̀kanlọ́mọ láti gbé ìwé wọlé gba ọdún 10 torí gbogbo èyí tẹ́ bá ń support Alhaji Ọ̀kanlọ́mọ ó yẹ kẹ́ ẹ mọ̀ tó ṣẹlẹ̀ kẹ́ ẹ mọ̀ fún kẹ́ jẹ́ kó rí yín pé kẹ́ lọ kúlúkúlú temper kì í ṣe pé jáde síta ẹ mọ̀ gbé Kudi ṣépè ẹ ò ní gbé Kudi ṣépè ẹ máa sọ fún Alhaji Ọ̀kanlọ́mọ kó wá ṣe public apology fún Kudi ni ẹ gbọ́ abẹ́ dáhùn ẹ máa sọ fún Ọ̀kanlọ́mọ ibi tọ́rọ̀ dé dúró àwọn ò fẹ́ káyé ẹ bàjẹ́ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé pẹ̀lú ìjọba Trump yìí a ò fẹ́ káyé ẹ bàjẹ́ lọ́ọ̀bẹ Alhaji Kudi ibùdó gan kó jẹ́ wípé ẹ ò ní nǹkan ṣe mọ́ fúnra yín kó jẹ́ pé orí ẹyọkan ìlú kù lọ́wọ́ Kudi ó mọ̀ pé wàá fi ẹ̀bẹ̀ wàá fi gbà ni tó bá jẹ́ pé Amẹ́ríkà ló wà tó fẹ́ ṣèwé tó fẹ́ gbọdún 10 tó fẹ́ sanwó fún àwọn èbò dúdú ṣó o mọye tó máa san ṣó mọ̀ pé wọ́n máa mú ẹlẹ́rú ó tó bẹ́ẹ̀ kẹ́ èbò dúdú máa bẹ́ẹ̀ ṣèwé kó tún máa lù ibi tí Ọ̀kanlọ́mọ gan ò ti lọ nọ́mbà 6 ẹ̀ nìyẹn yàtọ̀ sí pé jẹ́ ìyàwó pé o fẹ́ sínú ilé yàtọ̀ sí pé wà vulnerable pé ń wá ọmọ èèyàn máa ń lo làákàyè ṣe nǹkan ìwọ ló fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ lóòótọ́ náà ni ìwọ ti mọ̀ pé ìwọ náà rò pé ó fẹ́ gbọmọ fine wo mi bí táyé dé dúró yìí tí orí Kudi bá pé Kudi ó yẹ kó mọ̀ pé tí kí ló jẹ́ kí lẹ pé tẹ́ máa ń ṣe VF àbí kí lẹ máa ń pè kí ní tó máa ṣe tí ò bá IVF tí ò bá ṣiṣẹ́ ó lè lọ ṣe surrogacy ó lè adopt there are ways dodoko IVF ẹlòmí IVF ẹ máa ń fail ẹlòmí IVF ẹ máa ń fail fine ìgbà mi dẹ̀rẹ́ tó bá ṣe lálàkọ́kọ́ tó ṣe lẹ́lẹ́kejì tó ṣe lẹ́lẹ́kẹta tó ṣe ìmí ìwà yóò padà dúró ṣùgbọ́n bí tọ́rọ̀ dé dúró yìí ó ti ẹ̀ sọ Alhaji Kudi ní òun kan sáárá sí Alhaji Seyi Akeugba Gold ó ní wọ́n dúró tì ní gbogbo ìgbà tó òun máa sọ pé òun fẹ́ ṣe IVF ó ní máa yẹn ní ọ̀rọ̀ tó sọ ní wọ́n try fún òun ní àpò òun lè gbàgbé oore tí Alhaji Seyi Akeugba Gold tó ló ṣe nínú ayé òun lórí kó lè dọ́lọ́mọ láyé ṣe gẹ́ nǹkan tí mo sọ bọ̀ níbi tọ́rọ̀ dé dúró yìí irú ṣóò tí ìyá Kẹsẹ́ẹ̀tì ń ṣe yẹn ìyá Kẹsẹ́ẹ̀tì ó help Alhaji Ọ̀kanlọ́mọ ó fẹ́ bá yí Ọ̀kanlọ́mọ jẹ́ ni o nítorí Germany tí wọ́n wà yìí wọ́n kọ́ ló máa fún ní citizenship ń bí o tí ọdún méjì tó gbé dání bá expire tí ìjọba Trump ò bá renew ẹ̀ ńkọ́ adìpẹ́ni tó tiẹ̀ ti ń lọ Nàìjíríà kò lè lọ mọ́ tó bá dẹ̀ ti ń di ọ̀rọ̀ ọkùnrin àtobìnrin irú kinní kan tí ló bá bí tó kinní kan ẹ̀yìn ṣé mọ̀ páwọn kan wà tó jẹ́ pé tó bá ní nǹkan tó bá gbé lórí ìwé wọn báyìí wọ́n máa ayé wọn tapa òní ẹbí gúgúrú àtẹ̀pà l'Amẹ́ríkà yìí ẹlòmíì máa gbé 2 years dání odidi 2 years 10 years yóò mọ gírí ẹ̀wò náà ni kòkúrú kò fẹ́ wọn ò sì ní jẹ́ kó move on tó bá dẹ̀ ti jẹ́ pé assault ti wà abuse ti wà lórí wípé ìyàwó ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti complain nípa ọkọ tó bá tẹ̀ lóun fẹ́ ṣe ìyàwó pẹ̀lú olómi àwọn ìbọn ìwọ̀n tẹ̀ ní gbà ọmọ wọn ní gbà kó fọ́mọ wọn rárá because tó ti ní bad record. So gbogbo tí ìyá yẹn ń ṣe àtàwọn tó ń support ẹ̀ tí wọ́n ń bú Kudi yẹn mi ò ní Kudi ò kì í ṣe sẹ́ǹtì lọ́dọ̀ mi o ẹ má ṣì mí gbọ́ o Kudi ò kì í ṣe sẹ́ǹtì o mo ṣe ọ̀rẹ́ mi God bless you you're welcome mo ṣe international African store mo kò kí ṣe sẹ́ǹtì lọ́dọ̀ mi o òun náà níwà àti ẹ̀ o
torí gbà ọjọ́ kìíní àná nígbà tí tẹ́ ṣe tí wà tí Ọ̀kanlọ́mọ tẹ́ ṣe pẹ́pẹ́ dem fún Bọ́lá kò kú o tó láti sọ fún yín tẹ́ bá máa gbọ́kọ̀ àbí ẹ bá fẹ́ fọkọ lọ́kọ ẹ bá máa fọkọ mi ẹ má ṣe pẹ́pẹ́ dem pẹ̀lú ìtò wà nù ilé ìtẹ́ bá nù ilé ẹ má ṣe nǹkan tí ó máa kù díẹ̀ káàtó ní pé pàṣọ tá a fi nà yálé ni ó ń bẹ lájà fún ìyàwó tóbìnrin kan bá lóun ní ìṣù pẹ̀lú ọkọ tí wọ́n débẹ̀ tó kẹ̀mí ti àyà tí tó ò farabalẹ̀ kó wọlẹ̀ kó mọbi tó gbẹ̀sẹ̀ lé ibi tí yẹn gbé ti ẹ̀kọ́ sí ìwọ náà padà lọ pò ó wọ́n padà máa nà gàmú bẹ̀ náà ni kò sí wàhálà Kudi mi ò pè ní Kudi ní saint ṣùgbọ́n nítorí ìwà tí Ọ̀kanlọ́mọ ti wù sí bóyá látẹ̀yìnwá tó tiẹ̀ ti bóyá ó ti tó ti bàjà tó ti nà tó ti abuse tó dúró tì tó gbogbo ìgbà tó lóun ṣe IVF ìgbà míì wọ́n ṣèyàn máa fi fóònù lé ẹ̀kiri àtàwọn ọ̀rọ̀ tó ti sọ àwọn ọ̀rọ̀ tó ti fi ṣèbínú tó ti sọ pé bẹ́ẹ̀ tó ti ṣe gbéraga sí ó tó bẹ́ẹ̀ green card ọdún méjì abẹ́ẹ̀mọ̀ tí ọdún méjì alẹ́ òfẹ́ gbọdún mẹ́wàá ṣọ́dún méjì ni wọ́n lè revoke ẹ ṣe ti rí wọ́n revoke ẹ Amẹ́ríkà láwa wọ́n revoke ẹ tọrọ gbogbo bí abuse asan kankan bá wà tó bá pe lọ́yà tó bá ní ìtò òfun gan òun fẹ́ gbà padà wọ́n revoke ẹ o ìyẹn ni kẹ́ dákẹ́ o mo ti rẹ́ni tó torí ẹ̀ gbà ìtàn sí bọ́dà Canada tó torí ẹ̀ sàkúrò tó wulẹ̀ tó pé Canada ló padà sá lọ at the end of the day o wọ́n ṣe dáadáa wọ́n máa padà sá lọ ní ìsìnbẹ̀ kò Canada ò tiẹ̀ ṣe é gbàmù torí gbogbo àwọn ẹ̀rí tó wà lórí social media yìí táwọn fọ́nká yìí kò fẹ́fọ́ Ọ̀kanlọ́mọ tó gbà ẹ̀jẹ̀ bá support Ọ̀kanlọ́mọ kẹ́ẹ̀jẹ́ kórí yín ó pé tó bá gbé lóòótọ́ lẹ bá fẹ́ràn Ọ̀kanlọ́mọ ni ẹ lọ wá bí àlàáfíà kó ṣe máa jọba ẹ jẹ́ kí Ọ̀kanlọ́mọ ẹ jẹ́ kí kó apologize sí Kudi ẹ̀wọ̀n mi Kudi lè jẹ̀bi Ọ̀kanlọ́mọ láàrin ara wọn mi ò mọ̀ o ṣùgbọ́n pẹ̀lú pé Ọ̀kanlọ́mọ Ọ̀kanlọ́mọ ò tẹ̀lé òwe Yorùbá ní tó bá máa mọ̀bọ̀ kó o ṣe bí ọ̀bọ kò ṣe bí ọ̀bọ ni ṣe wá rí Kudi ká wá ní wípé Kudi gan fẹ́ ká ní Alájà Kudi ká ní bóyá bí ọ̀rọ̀ ọmọ bá tiẹ̀ ti wọ̀ ìzètí tó jẹ́ tọkùnrin dẹ̀ fi ìyá jẹ́ tó fẹ́ straighten orí ẹ̀ yẹn there are things tó lè ṣe náà ká ní Alájà Kudi gan fẹ́ bá ti ọ̀tá Ọ̀kanlọ́mọ jẹ́ pátápátá ni kò ní kúrò lé lọ́ọ̀nì 31st January yẹn ẹmọ̀gbà tó máa ẹmọ̀kan tó ṣe wọ́n jọ máa wà nulẹ̀ ni tó bá ti ń lọ fún interview wọ́n jọ máa lọ fún interview ni wọ́n dẹ̀ ní grant ẹ̀ wọ́n dẹ̀ ní fún lọ́dún mẹ́wàá nítorí a ti sọ fún lọ́ọ̀yẹ̀ pé bá mi sọ fún èèbò yóò sọ fáwọn èèbò yẹn pé kò treat mi dáadáa mo ṣe ń wò ẹ má fún lọ́dún mẹ́wàá àwọn òyìnbó dúdú bíi wọ́n á máa ṣe fáwọn ọmọ wa wọ́n sanwó ilé wọ́n máa sanwó wọ́n máa gbowó lọ́wọ́ wọ́n máa ṣe gbogbo ẹ̀ wọ́n máa ṣe alófẹ́ ra mọ́tò wọ́n ra mọ́tò wọ́n á dẹ̀ máa ṣọdún mẹ́wàá wọn ò dẹ̀ ní gbọdún mẹ́wàá létà nígbà tí yẹn bá wò pé látọdún yẹn wọ́n ti lọ tábí wọn ò fáwọn olódún mẹ́wàá wọ́n retí nígbà tó náà bá gba lọ́yà tó rẹ̀ sí ṣe wàhálà tó ń pẹ́sì bọ́tì ní lọ́yẹ̀ ó kọ́ sọmọ lọ́jọ́ kan pé ìyàwó tó fẹ́ sínú ilé yẹn kò tí ì ṣetán láti fún ẹ lọ́dún mẹ́wàá wọ́n á dẹ̀ jọ máa lọ náà ni wọ́n á jọ máa lọ ni Kudi ó ṣe yẹn ìgbọ̀ngbọ̀nra Áfíríkà mo máa dí táìmù máa dúró sílé Kudi ò ní sọ mi pé mo sọ fún mo ní ìwọ náà ṣèkà fún ìwọ náà dí pẹ̀lú ẹ̀ ni o believe pé nǹkan tó o ní ló lè fi fight ìwọ náà set ẹ̀ sí táìmù yẹn ni ètò obìnrin ló lò láàrin yẹn tó sì yé wa you cannot tell me mo ní má sọ bẹ́ẹ̀ fún mi èmi ò support èèyàn mo kó fún o ṣùgbọ́n tá bá wá débí ẹ jẹ́ ká sọ tòótọ́ èmi fọwọ́ ráyàn lórí ibi tó bá kù díẹ̀ tá tó máa sọ fún yàn ni ẹ jẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbèjà Ọ̀kanlọ́mọ tẹ́ ń lẹ́nu bẹ́ẹ̀ tẹ́ ń ṣe kiri yẹn tẹ́ bá fẹ́ ràn Aláàjì Ọ̀kanlọ́mọ go and talk to him a fẹ́ rí public apology lẹ́yìn tó bá ṣe public apology tán tó sọ́bà kí ṣe tó máa sọ tí wà fọ́nbù o tí wà máa pòwe tó máa dọ̀rọ̀ rú o because àwọn èèyàn máa bàjẹ́ kíní yẹn
nígbà tó bá ṣe public apology àwọn tó ìgbésẹ̀ tó bá yẹ kó gbé láàárín ọ̀dọ̀ títí ẹ̀ nínú ẹbí wọn láwọn kan bóyá ní màmá tẹ́lẹ̀ sọ̀rọ̀ sí jò ní màmá tẹ́lẹ̀ lẹ́kùn ní àbáwọn kọ́kọ́ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ pè tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ ẹ wò mí ní ìsọ́kú bí akẹ́ máa fẹ́ ra yín padà o ṣùgbọ́n kárábìnrin kò yọnu sí ẹ kárábìnrin bá yọnu sí ẹ ó ṣeé ṣe kó jẹ́ wípé kò kú tí kọ lẹ́tà ránṣẹ́ sí wọn láti sọ pé bàtọ̀ tẹ́ ẹ jẹ́ ẹ miss interview ní February 5 ó ṣeé ṣe tínú ẹ̀ bá yọ kẹ́ ẹ padà lọ rí lọ́ọ̀yà kó reschedule another interview fún ẹ kó lè gbọ́dún 10 arábìnrin àwọn ọmọ tó bí síbí àwọn ọmọ tó mú wọlé pẹ̀lú ìyálé ẹ arábìnrin ló lè bẹ́ẹ̀ fáìlì fáwọn ọmọ tí ò tí ì fáìlì fún àbáwọn ọmọ tó wà ní Nàìjíríà tí ò tí ì wé tí yẹn arábìnrin ló lè ṣoore fún ẹ oore wà lọ́wọ́ Kudi ṣoore pọ́blẹ́mù tí ìwọ Ọ̀kanlọ́mọ ní o ti bìlí pé ó ní pé Kudi ní ìdí ẹ ó ní ìdí ọmọ èyí ti gbàgbé wípé gbogbo nǹkan náà kọ́ ni ìwọ náà ní ìdí ẹ ní ìsìnbá tó bá wá dúró ní dúró wípé wò mí mo sọ fún Kudi lánàá mo ní Alájà Kudi tó bá nídìí idó náà tó bá lọ sọ́sítù wọ́n á fún ẹ ní spam ọkùnrin tó ti ẹ̀ mọ̀ rí láyé l'Amẹ́ríkà bí aláwọ̀ tó ń ṣe tó bímọ tó ṣe némì tó ní pé ta ni bàbá ọmọ Mr. Mrs. orúkọ obìnrin ẹ náà ní gbogbo ẹ ó ní ẹ mọ̀ wulẹ̀ ta ni bàbá bébí ẹ mọ̀ wulẹ̀ béèrè olùbí nǹkan oyè ọmọ tó bá bíbí máa wọnú yàrá òun you can do IVF wá fún ẹ ní idó náà lọ́hùn wàá fi gbọ́ ọmọ kò ní ìdí kó mọ wọ́ spam kiri but sígbà tí Kudi bá ní solution títí tiẹ̀ kó lè cost ẹ̀ lówó ni tí Kudi bá ní solution títí tiẹ̀ Ọ̀kanlọ́mọ solution tiẹ̀ náà wà ṣùgbọ́n o ní láti sober but Ọ̀kanlọ́mọ Kudi ní ìdí ṣọ̀kẹ́ tó bá tiẹ̀ máa ní solution kó fẹ́ lọ ṣe IVF without you ó lóun ò ṣe mọ́ àbí ó dẹ̀ lè padà bá ó lè padà fọwọ́wọ́nú kó máa fẹ́ padà a ò mọ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ $20,000 tó lóun yá ẹ tó ló fi ṣe business ó lóun ò yọ̀ǹda ẹ̀ ọ̀rọ̀ yẹn ló yẹ kó sórí inú point èmi máa ń mú point dání ni 20,000 ó ní gbogbo owó yòókù o tó bá tiẹ̀ tó bá filẹ̀ fún ẹ that's $20,000 pé òun yọ̀ǹda ẹ̀ fún ẹ wò mí if you have $20,000 return it back to Kudi ó fẹ́ ṣe IVF fẹ́ ṣe tórógèsì ó mọ̀ pé ó máa fowó yẹn ṣe because no marriage is so beautiful to lose ìwọ dẹ̀ fẹ́ gain nínú marriage yẹn 2 years tó wà lọ́wọ́ ìwọ ló ṣì gain ẹ̀ but kó má bàa lose 2 years yẹn because you need 10 years ṣòrí ká ló ti gbọdún 10 dání tí gbogbo ilé bá ṣẹlẹ̀ ó sì dáhùn ó bó ṣe sọ wípé gbogbo àwọn tó bá fẹ́ jáde tó bá fẹ́ sọ ó mo ṣe ní kó má sọ̀rọ̀ má jáde sọ̀rọ̀ mi expect ẹ kó lọ gbéṣẹ́ fún Ìyá Kessette rárá just keep quiet ẹ̀bẹ̀ ni kó máa bẹ̀ make peace ṣùgbọ́n ní lórí social media yìí tẹ́ máa ń tẹ pinpin ara yín ẹ ṣe tẹ́ bá bára yín jà tẹ́ bá lè ṣe fracas lórí social media lẹ́yìn tẹ́ jẹ́ Muslim brothers and kini kankan ẹ jọ̀ọ́ torí ìtọ́lọ́run ẹ jẹ́ ká ní sùúrù pẹ̀lú ra wa àwọn òbí kankan wà tí ó yẹ ká máa dì gọwọ́ sí bí ká máa kọ lẹ́tà lọ sí immigration láti bà tẹnìkan jẹ́ kẹ́ kọ lẹ́tà lọ sí Homeland Office kí yẹn náà kọ lẹ́tà sí FBI ó yí ẹ òwe ni mò ń pa o tí lẹ́tà bá ti ń wọlé ẹ̀yin ẹ ti ní problem ní countries tẹ́ bá wà ẹ ti ní problem ní country tẹ́ bá wà tí yẹn bá wà nílẹ̀ tíyàwó tún gbé tiẹ̀ lé problem tún pọ̀ sí and tí yóò bá ní citizen as a wife òun ló lè help èèyàn tí yóò bá ní ìṣòro but Ọ̀kanlọ́mọ ti tọmọdé bọ̀ Yorùbá ló sọ pé tọ́wọ́ èèyàn bá tí ìtẹ̀kù dà èèyàn kì í bèrè ikú tó pa bàbá ẹ̀ 2
years yẹn nothing wọ́n lè revoke ẹ̀. So gbogbo ẹ̀yin tẹ́ ń gbẹ́nu yín ní gbèkúgbè àlàáfíà ló yẹ kẹ́ jẹ́ ká lọ wá láàrin Ọkọ́lọ́mọ àti Alhaja Kudi. Wọ́n jọ ṣera wọn ni, wọ́n jọ ṣoore fúnra wọn ni, wọ́n jọ súnra wọn ni. Because tí obìnrin ò bá sún ọkùnrin, ọkùnrin ò ní sọ di kò ní mọ lù bí lù bàrà. Tí ọkùnrin náà ò bá sún obìnrin, obìnrin ò lè kẹ́rù kúrò nílé kó lóun ò ṣe mọ́, kó má rò bí tí wọ́n ti ń bọ̀. But still náà wọn ò tí ì divorce ara wọn. Ìdí nìyí tí mo ṣe fẹ́ kí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ kẹ́ calm down. The more tẹ́ ṣe ń fa ọ̀rọ̀ yìí, tẹ́ ṣe ń ṣe ọ̀rọ̀ yìí, tẹ́ ṣe ń ṣọ̀rọ̀ yìí, lóòótọ́ wọ́n máa bó wọ́n bú Alhaji, wọ́n á bú Kudi o, kò tí wọ́n máa bú Kudi o, Kudi jẹ̀bi o. Olójú kòkòrò ni o, ó jẹ̀bi o. Ó bẹ́ fún làbàtà, ó yọ̀ bẹ́ tì, ó jẹ̀bi o. Ìwọ náà ti ṣe fọ́rífọ́rí fẹ́ nìkan rí nígbà tí wọ́n náà fọkọ nígbà tó ń dún o. Tẹ́ ń rìn rìn mọ́ tí inú yín dùn, tẹ́jọ́ ń gbádùn. Ẹnìkan ń sunkún o. Ìyálé wà nù ìbànújẹ́ ń gbà náà tí inú yín dùn o. Tẹ́ ẹ rò bóyá ẹ̀jẹ̀ náà run through her veins or not o. Jẹ́ ká sáré gbà pé kan. So ṣùgbọ́n bọ́rọ̀ ṣe rí, hello. God bless you, ma. Oh, you are believe after a while. Yes, ma. Okay, ma. Tell you what I'm telling. Bẹ́ẹ̀ni, ma. Oh, one thing is obvious. This man, you know, what tell you until last week, last week, post and on the best me so or you. The different videos, different people are on so about case. One thing I can say for a fact is that there was no true love, there was no true intention from the side of the man to the woman. Of course, like you said, both parties only blame one. The woman was obviously too desperate. And she played right into the hands of this man because only vulnerability, only insecurities, and only desperate. Especially if you get like dancing, or you're going to you saw this man, how he treated his previous wives. From what we gathered, even Yahoo, that video to don't check for our so he has had these experiences with at least 2 other women. One of them was widely Killing will feel where your own will be different. And as if that wasn't bad enough, leave at all saying on you science in the Ulajole to people. And it was bad enough. This man took children from his wives. I won't be your Yahweh. I won't be your Sopan Tomo. Okomolo, you won't shy at Banda. Obaon, you taking children of those women because those children into my community. So when he even came to him before speech, okay, friendship. Oh, they oh, ele go, they pay for you room dada, oh, they place lower. A she pepper get a she boy, a she, I read the top person thing. But what if my son pay? They only apologize, so that is it. The truly the man is remorseful. But apology, kò mean pé Kudi ní láti ṣe anything fún. Ọ̀dọ̀ mo sọ pé mo ní kò tiẹ̀ kọ́kọ́ ti bẹ̀bẹ̀rẹ̀ ná. Mo pé woman yẹn náà ń gbọ́ wa, she will be 10 times a fool to accept anything as òótọ́ coming from that man because tó bá ṣe fún irú ọkùnrin ní ìwà ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò gbà is a very wicked person. Ẹni tó bá lè máa wò tó bá tiẹ̀ wo nǹkan ó jẹ́ kó wo ọjọ́ ọ̀la bí ìgbà tẹ́tẹ̀ ń parọ́ fún. The fact that at some point in time, whether you or the woman truly believe that you had something real, she dealt with you pẹ̀lú ìfẹ́
àti owó gba ọmọ ẹ ṣe mọ nǹkan tó jẹ́ kéèyàn tó gba èèyàn sílé ọdún kan kò ń ṣọmọ kan kò ń ṣọmọ méjì fún nǹkan tá a gbọ́ bí ọmọ mẹ́ta àbọ̀ ọmọ mẹ́rin ó gbà wọ́n sọ́dọ̀ ó ń bá ẹ̀tọ́ wọn from little videos voice note àwọn èèyàn sọ pé obìnrin yìí ó ṣàìdásá wọn ò sọ pé ó tọ̀ wọn níjọ ìkà tí o tó o bá ti ẹ̀rọ nǹkan kan wàá wọ́n lápẹ́ fífi àyà àgbàgbà obìnrin ti ṣe dáadáa sí ẹ ó bá ẹ̀tọ́ àwọn ọmọ ẹ even though that me I see that as a major fault of that woman because why tó ṣe máa encourage èèyàn kó gba ọmọ tí wọ́n ń bá tọ́ ó rò gbogbo yẹn ó lè rí pé ó ń wá wọn ẹ tẹ́lá tó sọ̀rọ̀ those videos this woman went through 8 different procedures àgbẹ̀ tó bá ti ṣe IVF rí even tó o bá ṣe rí kó lọ kà á lórí Google it's not a walk in the park. It is not anything easy. Some people do this thing. They have OHS, overstimulation of their hyperstimulation of their ovaries. That way, all are bloated. Only some people do this procedure. They lose that they even lose vital parts of their organ. And you were going through that. This man was never available. Emotionally, he wasn't there. Financially, it wasn't supportive. Apparently, he was no fair because he was no owó. Gbogbo wedding tẹ́ ṣe. Ó wà vulnerable. Ó tún dáwó lọ́pọ̀ ẹ̀. Ó ń lo orí ẹ̀yìn every week. Níbo la máa ń fi làákàlẹ̀ wá sí àtòkùnrin. Ẹ ṣe mà ẹ jẹ́ ká ẹ̀yin sùúrù àti pàṣípò ẹ ṣe mà mí ní pẹ́rándọ̀. Ó bẹ̀bẹ̀ kó lọ bẹ family. That is the right thing to do. But it doesn't mean that she has. Bọ̀ kó tiẹ̀ ẹ jẹ́ ká láti ẹ̀ kọ́kọ́ màá sọ ìdí màá sọ ìdí tí mo ṣe ní kó bẹ̀bẹ̀ màá sọ reason yẹn fún yín màá sọ. ó lè gbẹ̀bẹ̀ ọ̀ṣẹ̀gbẹ́ èèyàn níwà àkínṣọ́ náà ó lè gbẹ̀bẹ̀ the fact that pé o accept apology you accept an apology because he did certain things wrong and he is apologizing for those wrongs but it doesn't mean that she has. Another step tún nìyẹn yes another step nìyẹn another step nìyẹn kó lọ mú ẹ ṣe gan. Nobody should put themselves in a place where they are abused in every shop. It's not dignifying for any woman. Even as I lay your body, there are some treatments that you don't meet out to it. Ẹ ṣé gan ma. God bless you, Mama. Ẹ ṣé ma. God bless you, ma. God bless you. Ẹ ṣé ma. Ṣé rí ìdí tí mo ṣe ní pé kí Alhaji Okanlomo kó apologize number 1. Ìdí ni wípé ṣé rí tí a bá fẹ́ kí nǹkan bàjẹ́ ó ní bá ṣe máa ń ṣe apology yẹn àkọ́kọ́ ṣé ní gbogbo àwọn tó ń jáde tó ń support Alhaji Okanlomo tí wọ́n ń bú Alhaja Kudi wọ́n lè keep quiet àwọn náà lè mọ̀ wípé ẹni tá kúkú ń gbèjà ó ti sober because the more tó àwọn èèyàn bá ń jáde tó bá ń ṣépè fàrábìnrin yẹn tó bá ń bú inú á máa bí sí ẹ̀dẹ̀ máa gbàgbé wípé ẹnìkan a ní ìdí ara wa jura lọ mo ti sọ fún yín èyí tí Kudi ṣe tó kù díẹ̀ káàtó mo ti sọ èyí tó Okanlomo náà ṣe tó kù díẹ̀ káàtó ká fi ìyàjò obìnrin ká fi ìpalẹ̀ fọwọ́ lágbọ́bìnrin lójú àwọn owó àyà àsan kárùbá a lè ṣe kinní kan afẹ́gbàtọwọ́ okùn ọgbọ́gbọ́n la máa lò àbí mo fine ni mo fẹ́ fine mo fẹ́ fàwọ̀ rajà àbí mo mọgbọ́n tí mo lè fi gbowó lọ́wọ́ obìnrin mo lọ́gbọ́n tí mo lè fi parọ́ fìfẹ́ hàn sóbìnrin láti target nǹkan kan lọ́wọ́ ẹ̀ àdẹsọ tiẹ̀ tó kù díẹ̀ káàtó tìyàwó náà tó náà bẹ́ fọ́n labata tó náà pé àtòrí mo fẹ́ bímọ mo fẹ́ ṣe ní o ti ẹ̀kọ́ bẹ́ nìkan bóyá ẹnìkan tí ẹ ṣe pẹ́pẹ́ dẹ̀ fún bóyá ó ń dùn àbí òdùn yóò bá sọ pé òun ojú wá lójú ń rí ìwọ náà jókòó síbẹ̀ oní wọ́n fìyà jẹ wọ́n jókòó síbẹ̀ kìnnìkan o ìṣẹ́gbẹ́ ọmọ inú ó jókòó síbẹ̀ ọmọ inú fìyà jẹ ó ń ṣe kìnnìkan nígbà tó o ti lè sober tó ti lè calm down to that level tó fi fẹ́ ó yẹ kẹ́yìn méjèèjì kẹjọ jókòó kẹjọ understand ara yín ni tí ó bá tún ní sí understanding mọ́ kó tó di gbàgbó oníkàkó yẹ kó ti túká bọ̀ pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí pẹ̀lú pé ó ṣe báyìí sáwọn parents ó ṣe pé nígbà kan ẹ wò ó ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ṣera yẹn méjèèjì lẹ́jọ́ jẹ̀bi ṣùgbọ́n bí táwọn Okanlomo ìdè ẹ jẹ́ kí Okanlomo kó apologize publicly number 1 kí gbogbo ayé rí kó apologize fún gbogbo àwọn èèyàn tó ń gbégbé nígbèkúgbé yẹn kọ́kọ́ ṣe rẹ ẹnu wọn lákìbù náà kí wọ́n dákẹ́ wọ́n lè ṣe mìṣọ́nu
tó bá ti wá ṣe lè ṣọ́nu ìgbésẹ̀ tí wọn náà bá fẹ́ gbé tó jẹ́ ìgbésẹ̀ àlàáfíà lábẹ́nú ìwọ náà á lè rí ìgbésẹ̀ yẹn gbé ṣùgbọ́n ní social media ò lè máa gbóná gégégégégé kí tíìmù ilé jáde kán máa sọ̀rọ̀ kí tíìmù yẹn Adédèjì God bless you kí tíìmù bẹ̀rẹ̀ náà jáde kí wọ́n máa sọ̀rọ̀ kẹ́ ẹ fi ìpàlàáfíà máa jọba aláfíà mọ́mí Halima àti Adéníran God bless you ma aláfíà ò lè jọba tàbá ní ká ṣe máa filẹ̀ ẹjá fún wọn ní ìṣẹ́jú kan mọ́mí Victoria mo ti fẹ́ round up mo lọ bí ìṣẹ́jú kan ká fún yín pápápá hello ma yes ma àgbọ̀ yín. Yes ma ṣé mo fẹ́ nípa ojú ẹ̀yẹ in the middle of the conversation ṣé ẹ try láti sọ ní sẹ́ni pé kí Mr. Ọlọ́mọ kó bẹ Alhaji Kudi nítorí pépà ni àbí nítorí for future references or future purpose. àti sọ mo ṣe parí ó rẹ̀ pé nǹkan tá à ń sọ ni pé ó ní láti bẹ̀bẹ̀ tó bá bẹ̀bẹ̀ àwọn tó ń bú Alhaji Kudi wọ́n lè mọ̀ wípé ẹ̀bẹ̀ ló yẹ kí wọ́n máa bẹ̀ àbí ẹni tó jẹ́ pé dìé olórí gangan tó ti jáde public tó bá ti lè ṣe public apology dẹ́ gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé lọ́ndà bóyá láti bẹ̀bẹ̀ ni o àwọn family tó ti rúdù sí o àwọn kìnnìkan o tó bá gbé ìyókù wá kù sọ́wọ́ ọkọ àti ìyàwó bí ìyàwó bá wù kó gbọ́ tó bá wù kó má gbà ọ̀tọ̀ tún nìyẹn on their own. ẹ jẹ́ kó lọ fi akátá kó lọ lu akátá. ẹ tó bá tiẹ̀ máa fákátá ni yóò kọ́kọ́ bẹ̀bẹ̀ tó ṣe iná. Do you think these people care? wọ́n ṣe máa ṣe fún obìnrin Nàìjíríà nìyẹn even though àwọn obìnrin Nàìjíríà náà ní tiwa lọ́wọ́. Do you think they care? Let them go. No, let him go and marry akátá. wọ́n ti mọ̀ àwọn akátá bọ́ ti tọ́ bá ti fẹ́ sí Google sí wọ́n ti mọ̀ tún akátá. Google máa sọ pé ẹjẹ́ kó lọ fi akátá kó lọ nu akátá. Ó wá bẹ̀bẹ̀ ó wá wò pé bóyá ẹ̀bẹ̀ nìkan máa gbà wéyàn jáde. Ṣé tó bá jẹ́ akátá ni á rí ọkọ̀ tó tiẹ̀ nígbà á rí fún ọ̀pá rẹ̀ tí a sọ́gbà. Ẹ jẹ́ kí wọ́n yẹ lọ fún akátá mẹ́. Alájà rẹ̀ jẹ̀bi ó jẹ̀bi Ọlọ́run wá fi wá sí situation kan. Àmín. Àwọn situation táwọn gbàdúrà fún áńgù yẹn ni wọ́n àyẹ̀bọ̀ sí. Some women cannot explain themselves. Why they allow some things to happen. We shouldn't. But because of our culture, we allow some things to happen to us. Because I remember this woman, and especially I want to get there, I know you're going to I want to get there when I'm they will attend to something, they will condone some things. Jẹ́ kí ní sùúrù àmì ní sùúrù ni jẹ́ kí ní sùúrù àmì ò ní sùúrù ni òun ló máa ń jẹ́ kẹ́lò mí pẹ́pẹ́ yẹn ẹ jọ máa whatever the case may be she was rude láti lọ bá wọn gba ọmọ ọlọ́mọ in the first place what they did for the second one she was very wrong but as it is right now ẹ jẹ́ kí máa nìyẹn ó bẹ̀bẹ̀ kò bẹ̀bẹ̀ ẹ jẹ́ kó lọ fi àkàtà ó fi ṣèlú. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ẹ ṣe mà ṣe rí gẹ́gẹ́ bí ẹ mọ̀ wípé courtroom láwa ẹ a máa wá peace ẹ lè expect mi ò ní gbé mo ṣe international mo ti ń lọ bí iṣẹ́ o jẹ́ sáré gbé call ọ̀rẹ́ mi ò gbọ́ búbúlà ẹlẹ́nu abọ́ rẹ̀ kí n máa sọ pé peace lèmi gbọ́dọ̀ wà hello sọ̀rọ̀ hello ìyàwó bò ni mo ṣe international ṣẹ̀ṣùwàhàn ni aṣìwàhàn ìṣẹ́jú kan mo ti ń lọ bí iṣẹ́ bóyá tún lè wá padà tún máa ká tún sún síwájú o bọ̀ ẹ jẹ́. ẹ má bínú ìyá wa ẹ ti mọ̀ dájọ́ tèmi o. ẹ mo mọ̀ torí ó ṣe mí rí. ṣé mọ̀ dájọ́ mi bẹ̀. ó ṣe mí rí. gbogbo tẹ́ ẹ sọ ni mo gbà ṣùgbọ́n sometimes lára àwọn àsìdánlùkù náà lè ní contribution ẹ má bínú o ọkọ lọ́mọ àbí kí náà ń pè. nǹkan kan wà lára ẹ̀ tí majority náà rí òun ni ìwà wúlígàsì yẹn so níwọ̀nyí kò sẹ́ni tó lè change ẹ̀ àbákúlà ṣẹ́gun but opinion tèmi inú igbó lọ́bọ̀ ń gbé kó máa lọ ìdájọ́ tèmi nìyẹn kó máa lọ Nàìjíríà ẹ má bínú yàrá jẹ pé wàá tún wá ṣe. máa lọ ọ̀rẹ́ mi pa
fún ara ẹ̀ kẹrẹ bọ̀tì. Kẹ́ tó já mi mo mọ̀ pé máa padà já mi ni. Kẹ́ tó já mi Ìyálájé. Inú igbó náà gbọ́ ń gbé ọ̀pọ̀lọpọ̀ yẹ kó máa gbé àárín àwọn ènìyàn, àwùjọ ènìyàn. Ìyẹn ẹyọkan ẹ̀ṣẹ̀lẹ̀ ni. Now, lóòótọ́ a máa bá Kudi wí, Kudi náà àìmì ò tó láti dá anybody lẹ́bi o. Òun náà ní fault títí ẹ̀. But at this point now, bá a ṣe fẹ́ help pẹ̀lú ẹ tó bá lè pè àwọn tó máa bá bá sọ̀rọ̀ torí bó ṣe wà yẹn kò bá dùn òkú sí lọ́wọ́ ara ẹ̀. And that's the honest truth. So Ọlọ́run á fún lálàáfíà á lè ronú right. So kọ́tẹ́mi lè sọ nìyẹn. Ó jẹ̀bi ó nídìí gbogbo support àtàyè kíní right now. So ó wà vulnerable right now. God So bless that's you. all I would say. Ẹ ṣé ọ̀rẹ́ mi. Mo ti ọkọ lọ́mọ yẹn o. Ìdájọ́ mi rè. God bless you. Ẹ ní sùúrù. Ṣé rí ẹ̀yin èèyàn tí ẹ wà lórí social media? Tẹ́ bá mọ ìdí tí mo ṣe ní pé bí nǹkan tí mo sọ lọ tí mo ṣe ní pé Ọ̀kanlọ́mọ apologize number 1. Ṣé rí pẹ̀lú nǹkan tí Kudi pass through lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kò ní di gbàs. Ẹni tó bá jẹ́ wípé tẹ́ bá máa put ara yín into a shoe. Yorùbá sọ wípé kì í ṣe bí ejò bá ṣe gùn tó ni wọ́n ṣe máa ń bẹ̀. Ẹ jẹ́ ká put ara wa sínú condition Kudi pẹ̀lú nǹkan tó ń pass through. Kẹ́ wọ́n máa gbọ́ gbàs. I won't pick any call again, I'm going to work. Kẹ́ wọ́n máa gbọ́ gbàs ní lọ́tún left and right kọ́ máa sọ̀rọ̀ sí. Ero condition tárábìnrin yẹn wà. We have to stop all this gbas for her health. Tí ẹ fi lè stop gbas ní àkọ́kọ́ torí gbogbo ibi tẹ́ ẹ ń lọ tó bá apologize kì í ṣe láti favour Ọ̀kanlọ́mọ ni apology yẹn wà fún. Ọ̀tọ̀ ni tó bá tó wá fẹ́ sún ọ̀rọ̀ yẹn síwájú ọ̀tọ̀ ni wọ́n bára wọn sọ̀rọ̀ wọ́n fẹ́ ṣèwé yẹn ò kàn wá mọ́. Ó kù sọ́wọ́ Kudi. I'm not here láti bẹ Kudi pé kó ṣèwé fún Ọ̀kanlọ́mọ. Ìyẹn kọ́ ni mò ń sọ. Ẹ má ṣì mí gbọ́. Tí apology yìí bá jáde síta ẹ rí wípé gbogbo àwọn tí ọ̀rọ̀ òye tí àwọn kan máa ń bẹ́ tó kàn máa ń fi gbogbo nǹkan ṣe fracas tí wọ́n kàn máa ń mú mi ò mú kọ̀ọ̀kan mọ́sẹ̀ mọ́kànlẹ̀ tí wọ́n kàn máa ń gbé ọ̀rọ̀ lórí tí wọn ò mọ bí tí ọ̀rọ̀ ti wáyé wọ́n á realize pé ẹni tá ń gbèjà tó mú kó apologize. Definitely there are more to this. Ìkọ́ tèmi fi sọ wípé kí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba ni. Èmi á sọ tòótọ́ fún yín. Tí àlàáfíà bá jọba, gbogbo nǹkan tó bá kù, wọ́n á mọ̀ bí wọ́n ṣe máa ṣe láàrin ara wọn. Owó Kudi tó wà lọ́wọ́ Ọ̀kanlọ́mọ $20,000 ẹ jẹ́ kó san 20,000 yẹn fún tó bá sọ fún tó bá wá kù tí Kudi bá wá gbà apology mo ti sọ̀rọ̀ kan mo lọ́rọ̀ ọkọ pẹ̀lú ayé kò lè dá sí tó bá wá padà dá sí kò kàn mí kò kàn wá gan tó bá padà bá ṣèwé ìyẹn kù bí Ọ̀kanlọ́mọ tó bá ṣe parí ìjẹ tí ò bá padà bá ṣèwé ìyẹn kù bí ọ̀rọ̀ yẹn ṣe move on láàrin wọn. We cannot impose things on Kudi lórí iṣó ìpè dandan tó gbọ́dọ̀ bá Ọ̀kanlọ́mọ ṣèwé. Àlàáfíà ní kẹ́ ká kọ́kọ́ lè paná tàlàáfíà bá jọba àwọn nǹkan míì àtẹ̀lé ẹ kọ́kọ́ consider health Kudi. Àwọn tí ọ̀rọ̀ òye God bless you Samo. Àlàáfíà first. Ẹ fi Kudi sílẹ̀ kó decide. Ẹ má fọ̀rọ̀ yìí ṣe fracas. Ìkọ́ tèmi sọ ni ẹ má fi ọ̀rọ̀ yìí ṣe fracas. Olójẹ́ kí n sọ wípé èyí tẹ́ ẹ lọ ń bu ẹ́ǹdì yín ẹ̀yin lẹ lose jù. So the best thing is ẹ jẹ́ kí àlàáfíà kó jọba. Tí wọ́n bá ti wá rí tó bá ti gbogbo àlàáfíà bá ti jọba láàrin yẹn kò yókù ọkàn wá mọ́ tó bá wù kó bá ṣe
tó bá wù kó mọ̀ bá ṣe. Alhaja Kudi ò kì í ṣọmọdé. She can decide on her own. We cannot tell her not to do it. Ṣé mo fẹ́ yàkà ni? Mi ìrẹ̀lẹ̀ sọ fún pé kó ṣe nítorí pé ṣé mo tún fẹ́ yàkà ni. So méjèèjì ni àárín méjì làwa máa dúró sí. Ṣùgbọ́n let's look for peace. Àlàáfíà first. Lẹ́yìn àlàáfíà ẹ jẹ́ kí Kudi tààrẹ ẹ̀gbọ́n ò ṣe dáadáa. Kò ní lè ronú. Ìrònú tún máa ń dákún nǹkan. Ẹran ti health, ẹran ti gbogbo bá ṣe bu èyí tẹ́ ń bu gbàgbàgbà tẹ́ ń gba gbogbo orú ìyá kẹsẹ̀ ti ẹ̀bùn ẹ mọ́rọ́ sí pé bẹ́ẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tẹ́ ń bu gbàgbàgbà ẹran ti state health ẹ̀ lẹ ṣe ń ṣe bẹ́ẹ̀. So ẹ jẹ́ kàlàáfíà jọba first. Ìgbésẹ̀ tí mo ẹjọ́ tí mo bá kàlàáfíà bá jọba ìyókù kò wá kàn wá. Ẹ jẹ́ kàlàáfíà jọba first. And apology yẹn ọ̀tọ̀ ni kó pé kó bẹ́ ọ̀tọ̀ ni kó rányàn sí kó bẹ́ wàá ṣe yẹn o, but the first one we want to see is a public apology. The first thing we want to see is a public apology. Ìdájọ́ mi nìyẹn. Bẹ́ẹ̀ ṣe wò wá èmi àṣìṣìn èmi àrọ̀ràn èmi àkàkọ̀nà ìwọ ó ní kinní kan bí aago bẹ́ẹ̀ tán eléyìnbó pè ní notification bẹ́ẹ̀ lórí ètò ó wà nísàlẹ̀ fọ́nrán mi wò ó rí bí aago bẹ́ẹ̀ kí n gbọ́wọ́lé kinní aago ó ní kinní kan tó wà ní apá àlàáfíà yẹn bẹ́ẹ̀ á gbé ọ̀lù wá kí n gbọ́wọ́lé ọ̀lù òun láta lólobó lóòrèkóòrè tàbá tó ti mú fọ́nrán wá sórí ètò fún yín olólùfẹ́ rí a ń gbọ́ orí ètò ní ti akọ́gbọ́n ní ti amọ̀ bí ṣe lọ káàkiri gbogbo àgbáyé kí n share fọ́nrán káàkiri gbogbo àgbáyé kí n like rẹ̀ kí n share rẹ̀ ìwọ̀n yìí náà bá fẹ́ sọ ó ní kinní kan tí èèyàn eléyìnbó pè ní comment tó jẹ́ pé ìwọ̀n yìí náà bá fẹ́ sọ ibẹ̀ ni a sọ sí kí n gbọ́wọ́lé kinní comment kí n tẹ̀ ń bá fẹ́ tẹ̀ sí bẹ́ẹ̀ kí n comment sábẹ́rẹ̀ kí n like rẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run Elédùmarè bẹ́ẹ̀ ṣe yìí fún wa èmi àṣìṣe ń bá fọwọ́ yín ṣe lọ́dún èmi àṣàṣe tí ń rere láàjá sí ìwọ bí fọ́nrán ṣe lọ náà nìyẹn o èjù bí yé lọ bí